Tomorrow morning, join me. Ẹ jẹ́ ká bọ́ lọ́hùn sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ. Màámi ní àárọ̀ ọ̀la. Gẹ́ẹ̀tì omi dání o. N ta fẹ́ wẹ̀ láàárọ̀ ọ̀la. Gẹ́ẹ̀tì omi láàárọ̀ ọ̀la. Má miss ẹ̀. Anywhere tó bá wà. Àárọ̀ ọ̀la. Ẹ jẹ́ ká wá. This is a prayer point. It's a good prayer point. Tí Mohbad bá ṣì wà láyé, bàbá Mohbad ṣì máa jẹun. Àwọn kan ló pa Mohbad. Káàbọ̀ kí lè wá kọrin. Àwọn kan ló mú ìràwọ̀ Naira Marley wọ́n tẹ́ ẹ bá fún backup singer. Ó gbọ́ mi, ó fẹ́ bá yí ọmọ ọlọ́mọ jẹ́ kí ọmọ tiẹ̀ lè. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ní wípé òun ti bẹ̀rẹ̀ láti máa ṣe crusade nítorí àwọn ọ̀tá òun. Ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní gbogbo àwọn tí ó jẹ́ warriors wípé kí gbogbo wọn máa bọ̀ níbi crusade ọ̀hún pẹ̀lú omi lọ́wọ́. Ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ náà tí ó kù. Jẹun ọ̀run á fi òkú gbogbo ọmọ tó tara ẹ̀ jáde, ọ̀run á fi dà ẹ́ láàmú. Ọkùnrin ní ẹni, obìnrin ní ẹni, ọmọdé ní àgbà ní ẹni tí wọ́n jí tó wò pé wò lè ṣiṣẹ́ tó rò pé kó o bá tọmọ lọ́mọ jẹ́ kọ́mọ tiẹ̀ lè jẹun, wàá gbé ọmọ rẹ̀ sìn. Ìdí tó ṣe máa gbé ọmọ sí ni wípé ìrìn àjò tèmi gbọ́dọ̀ súùtù káwọn ọmọ tèmi lè jẹun. Ìyábọ̀ Òjó tó ń ba ayé àwọn èèyàn jẹ́, ó máa dá kéèyàn lẹ́bi gidi o. Ṣé rí gbogbo yín pátá tí Ìyábọ̀ Òjó attack ní ẹbí gidi, wàláhì Ìjẹ̀ṣà ò lẹ́bi gidi. Naira Marley, I'm sorry to say this. Ó kù díẹ̀ káàtó fáwọn family ẹ̀. Ìyábọ̀, ó ń bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ńgbà tọ́lọ́run máa wá mú ẹ. Àwọn ọmọ tó ń bá yé wọn jẹ́ láì tán wà. Láì yẹn ló ti wá lọ mú backup singer. Á jẹ́ family mi ló ṣerú nǹkan tó ṣe fún Naira Marley. Backup singer yín ò ní rórin kan Nàìjíríà yà sí. Ìyábọ̀, á jẹ́ family mi ní Naira Marley. Backup singer òkú àparò òkú àbòkí tó gbé wá ibi kọ́ ló ti máa rórin kọ. Sórí bó ṣe fò mọ́ lọ́rùn nígbà tó lọ kọrin ní Kútọ́nù, bó ṣe máa fò mọ́ àbòkí ẹ lọ́rùn nìyẹn. Ìyábọ̀ Òjó wicked, ó wicked. Ẹ wo gbogbo èèyàn tí Ìyábọ̀ sọ fún wa pé wọn ò dá. Gbogbo èèyàn tí Ìyábọ̀ Òjó sọ fún wa wípé wọ́n capable àti pààyàn. Ṣe rí wípé kódà wọn ò ní èrò búburú látàárọ̀ dalẹ́. Gbogbo àwọn èèyàn tí Ìyábọ̀ Òjó tó pe rálì lé lórí, àtàwọn tó ká mọ́ àárín ọjà, àtàwọn tó mú ìhòòhò wọn síta, àtàwọn tí Ìyábọ̀ Òjó ń ṣe cancel the malia, àtìjẹta tó rán lẹ́wọ̀n, ẹ rí pé gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó tímọ̀ tó bà láyé jẹ́, ẹ rí pé gbogbo ìṣẹ̀dá yìí ò lè pààyàn. Èmi ń kọ́ sọ fún yín pé Naira Marley ò lè pààyàn. Imagine ẹ jẹ́ ká tàn tébù yẹn tó bá jẹ́ pé Naira Marley ní Ìyábọ̀ Òjó, ṣàbòkí máa lè kọrin níbí. I have never seen a wicked failed witch like Ìyábọ̀ since I've been to this world. Also ní time àti plan aburú. Also ní time àti carry out aburú. She's so heartless. Ìyábọ̀ Òjó. She is, I have never seen where someone will sit down, plan for her fellow. Inú Ìyábọ̀, inú Naira Marley. With the little tẹ́rí, talẹ̀ rò pé ó yẹ kán wá òkú Mohbad sí lọ́dọ̀. With the little you've seen on this cyberspace. Especially those graduates become blackmailer. Wọ́n máa mi gbólóhùn tó sọ yóò ní gbọ́mọ sí. Ṣé mọ̀ pé virtually gbogbo graduate 99.9% gbogbo àwọn graduate Ìyábọ̀ Òjó ti sọ wọ́n di blackmailers. Àbòkí ẹlẹ́nu àgé inú Ìyábọ̀.